lẹ̀ kò sí torí pé tádìí ẹ̀ wa tí ó fi hùwò tí èhu eyín tá a bá máa kíó a lè rí nbì kankan ní Islam kan ní akúnlẹ̀ fúnra wa àbí ká dọ̀bálẹ̀ tó àṣà lásán ni tá ló wá lásà bánzá ó takò fi Ọlọ́run ó takò lànà Nabi sallallahu alayhi wa sallam àti ṣe fẹ́ wá hu eyín ma. Al-Imam al-Munawi rahmatulahi alayhi nínú tírà àwọn Faydul Qadir wọ́n ní wọ́n ṣàlàyé kíkìrẹ ẹni oríṣiríṣiríṣi tó wà ìgbà tí wọ́n á débi ìkìrẹ ẹni ilé tó ní í ṣe pẹ̀lú òkúnlẹ̀ ìdọ̀bálẹ̀ kódà tó fi dórí ìforíkanlẹ̀ wọ́n lé yẹn òun náà ní ìkìrẹ ẹni àwọn abọgibọ̀pẹ̀ ìkìrẹ ẹni àwọn ọ̀ṣẹbọ ni torí ẹ̀ kò sí ibi kan láyé tí wọ́n ti ń kúnlẹ̀ fúnra wọn kò síbi kan láyé tí wọ́n ti ń gbára dálẹ̀ níwájú ẹni tí wọ́n láwọn ń kí tẹ́ ń bùkátà láti ṣèwádìí jìnnà kó tó di pé mọ̀ pé àṣà àwọn ọ̀ṣẹbọ ni àṣà àwọn abọgibọ̀pẹ̀ ni. lọ́dọ̀ àwa Yorùbá tẹ́ máa sọ pé àṣà àwọn baba ńlá wọn ni kò sì ní parun lójú àwọn. Ògùn mà ní fọlọ́run lókè ọ̀run àti láyé àlàáfíà ìfẹ́ lórí sí gbogbo ènìyàn ẹ̀yin ènìyàn mi ẹ kú àkókò yìí mo rò pé ẹ ti wo fídíò àfà tí mo play yìí yóò máa dára fún wa o. Ìbọ̀wọ̀fágbà 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 wọ́n ní ò sínú àṣà mùsùlùmí títí tí adìẹ wọn ò fi eyín àwọn ò ní ẹ́fà gbà kọ́mọdé tẹríba fágbà àwọn ò ní gbà kẹ́ni téèyàn jù lọ kó gbàdọ̀bálẹ̀ ẹni. àwa wí tán ẹ láwọn oníṣẹ̀ṣe fárígá àwọn oníṣẹ̀ṣe tí wọ́n sọ pé àgbọ́dọ̀ gbégbèsè àlàáfíà páwọn gan rẹ́dì báyìí àwọn fẹ́ bully everybody àwọn fẹ́ attack everybody àwọn fẹ́ kẹ́lẹ́sìn ó dẹ̀sìn ẹ̀ mú ṣẹ́rù pé wọ́n jẹ̀bi ni wọ́n ò jẹ̀bi nínú ayé tá a wà yìí kẹ́nìkan sọ wípé táyé ò fi parẹ́ àwọn ò ní dọ̀bálẹ̀ fágbà. dáàdì mọ́mì jí ń yọ ìgòlójú mi kó rí dáadáa mi ò mọ̀ fọ́jú mo mà ríran kedere sí ọ̀làjú náà ló bá tiyín jẹ́ débẹ̀ ni abájọ tí wọ́n fi ń sọ pé àáfàá ni bàbá ọba ọdún Saoty Arewa ó ti padà tender apology pé òun náà gbọ́ lẹ́nu àáfàá kan ni òun náà wá ní kó fi gbá àwọn àáfàá kan níyì àṣetàn tí ò fìdí múlẹ̀ ni wọ́n ní story yẹn ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ gbàtán lọ tà àáfàá yẹn mọ́lé ọba ń jẹun kò wọnú ọba wọ́n sì wá lọ tú àáfàá lẹ̀ lórí irọ́ ṣùgbọ́n ti tender apology ní tiẹ̀ dáàdì mọ́mì ṣé n tá fi kó àwọn ọmọ tiwa rèé títí dọjọ́ iwájú títí dọjọ́ ọ̀la pé ò gbọ́dọ̀ tẹríba fágbà ẹ fẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́ kan sí àṣà náà tún ti wá parẹ́ ni ẹ̀sìn yín tún pa àṣà rẹ̀ bá a gbọ́dọ̀ bọ̀wọ̀ fágbà kí la wá ń pè ní Yorùbá ẹ sì wá dúró sílẹ̀ Yorùbá ẹ sì lọlẹ̀ Lárúbáwá níbi tí wọ́n ti ní bọ̀wọ̀ fágbà ẹ sì àwọn Haúsá gan ń kúnlẹ̀ wọ́n ń lòsò fúnra wọn náà ṣe bá ń rí ẹni dọ̀bálẹ̀ fágbàlagbà tó jù wá lọ pé abomination ni ẹ̀sìn yóò fa àyè gbà abájọ tẹ́ fi ń gun everybody gàràgàrà bẹ́ẹ̀ bá ti kéwú ẹjọ́ àǹfààní kíni kéwú yẹn mú wa náà gbogbo ayé ń bí yín látọjọ́ yìí àǹfààní kílẹ̀sìn mùsùlùmí mú wa jẹ́ ń sọ fún díẹ̀ fún ẹ gbogbo ẹ̀yin tẹ́ kàwé lónìí tọmọ yín di doctor tó di lawyer tẹ́ travel out tẹ́ wà ní Germany tẹ́ wà ní UK Western education tí Christian mú wọ Nàìjíríà òun ló sọ yín dàbẹ́ tó máa kà tó lè sọ òyìnbó lẹ́nu Western education àbí Muslim ló mú wa ni ní technology First Television Awólọ́wọ̀ bàbá wa Jeremiah Awólọ́wọ̀ lọ́kọ́ mú wọ Ìbàdàn tó là wá lójú ó ń tẹ́ ẹ mú wọ ojú pé ká kórun gbọ̀n sẹ́nu ká dẹ̀ wọ ṣòkòtò tí ò balẹ̀ ká dẹ̀ mọ yájú sáwọn àgbà òun lẹ mú wá náà níbo ló gbà ràn wá lọ́wọ́ ẹ̀tún tí wá ń káńsù àwọn àṣà ká mọ̀ rí àwọn bàbá wa fín ká mọ̀ ráwọn ìyá wa fín kábíyèsí Olódùmarè ẹ jẹ́ pera yín sí ìrònú ẹ jẹ́ lọ pé àjọ ìrònú bẹ́ẹ̀ sì yìí ò bá yé yín mo sì ń tẹnu mọ́
ẹ fọ́ọ̀mù ẹ̀sìn míì àní ẹ pa mùsùlùmí rẹ́ ẹ lè fọ́ọ̀mù ọ lè mọ́ wá sí kristẹni ìwọ́n bó bá bọ́ sínú kristẹniti pàápàá ìwàánú rẹ ojú ló máa change bọ́dì ló máa change ẹ̀jẹ̀ rẹ lè mọ́ change ọ̀pọ̀ tí ẹ ti pò sínú ẹ ó sì wà nú ẹ ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ mùsùlùmí gan tó change àwọn ni problem nù kristẹni lónìí ọ̀pọ̀ àṣìṣe tá à ń rí nù kristẹni lónìí ọ̀pọ̀ mùsùlùmí tó convert àwọn gan ni problem ayé wa kí ló dé ilẹ̀ Yorùbá ò lè bàjẹ́ o gbogbo ohun tó bá jọ máa gbà la máa fún ẹ kọjá síbi tí wọn kì í ti tẹríba tí wọn kì í ti bọ̀wọ̀ fágbà bíbélì ti wá sọ fún wa pé inú òfin 10 bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ kí ọjọ́ rẹ kó lè pẹ́ ní orí ilẹ̀ tí Ọlọ́run dá fún ẹ in the book of Exodus chapter 20 kí ló dé tí Kùránì ti ní ẹ yájú ságbà àbáyọ̀tẹ̀ fi ń bú ọba àbáyọ̀tẹ̀ fi ń sọ̀kò mọ́ba àbáyọ̀tẹ̀ fi ń nà ká sáwọn àgbà lójú ẹ̀dẹ̀ pélé lẹ́sìn ẹ̀yin ọ̀dọ́ ni mo ní báwì ọjọ́ ọ̀la yín ọmọ lágbára díẹ̀ ẹ̀yin ọ̀dọ́ ẹ máa lọ kíyèsára ṣe rí àwa àtàwọn tí wọ́n ń dá wàhálà ilẹ̀ a ó kọjá lọ́njọ́ kan a wá kẹ̀yìn ilé ayé kò sí bọ̀wọ̀ fún kò sí ọ̀nà kò sí respect ìdọ̀bálẹ̀ yẹn tó bá ti lè dọ̀bálẹ̀ fẹ́ tó ju ẹ lọ inú ńlá ló ń lọ ìkan náà sí wá tó bá ti wọ ṣòkòtò tó balẹ̀ nǹkan 3 làálà máa fi jẹun yà kò ní mọ̀ ọ́ kò ní ṣe kinní kan inú ńlá lọ padà lọ ẹ máa wọ ní kàkàkiri àgbáyé ètò ẹ̀fín wọ tìrìkọ́tà yẹn ẹ wo ó pọ̀nlẹ̀ o kì í ṣe pàtàkì tẹ́lẹ̀ àfẹ́ wàhálà bóyá ẹjọ́ máa ronú bóyá pèrè ayé sàkíyèsí ńlá ṣe dákẹ́ ṣùgbọ́n a rí pé ń ṣe lẹ̀ ń kẹ̀ bí egbò àdá àjìnà ẹ̀yin kan tí ẹ sọ fún wa pé ní tí ẹ̀sìn mùsùlùmí mú wá ní ìwòsàn hospital christianity ló mú wá ilé ìwòsàn ẹ lọ ṣèwádìí ẹ̀ dáadáa kí ni lè mú wá tó wúlò fún wa nílé lóko kí ni tẹ́ ẹ mú wá ẹ ṣàlàyé wàhálà ogun ìjà èpè èébú ọ̀tẹ̀ gbogbo tẹ́ ẹ mú wá lélẹ́yìn náà ẹ dẹ̀ rò pé la fẹ́ máa fi ṣayé lọ onílù òní fẹ́ ó tù tó bá ní mò ń sọ́pọ́tì oníṣẹ̀ṣe àbò pè mí náà lẹ́bọ̀ tó pè mí lóníṣẹ̀ṣe all well and good èmi ò bọ́ jiyàn ṣùgbọ́n mo mẹni tí mo jẹ́ mo mẹni tí mo ń sin ẹni tí mo ń sin mọ́ mi bọ̀ ní ti bí wá sí àṣà kò ní tójú àwa parun kò ní tójú àwa bàjẹ́ ẹmẹ́sìn ṣẹ̀ṣẹ̀ tì sẹ́gbẹ́ kan ẹmẹ́sìn mùsùlùmí tì sẹ́gbẹ́ kan ọmọ tó wù ẹ́ kó parúkọ ẹ̀dà sí kò ní nǹkan kan sí bọ̀ àṣà ìtẹríba fún ara ẹni àṣà ìbúyì fún ara ẹni ìbúyì fún ọba àlú bíbélì wa sọ wípé ká fi ọlá fún àwọn ọba àti àwọn baálẹ̀ kò sí aláṣẹ kan tàbí ìjòyè kan bí kò sí pé láti ọ̀dọ̀ Ọlọ́run ni wọ́n ti wá lẹ́yìn dásà ẹ bá ti kéwú díẹ̀ báyìí ẹ ti di bàbá àgbáyé kò sẹ́ni tẹ́ ẹ̀ lè láálí kéwú yẹn rẹ́fẹ́ní kí ló mú wá fún Nàìjíríà kí ni wọ́n generate látara kéwú ẹ ṣàlàyé fún mi iṣẹ́ àáfà rẹ́fẹ́ní ìwo ló ń generate fún Nàìjíríà ẹ wá gbà wá ẹ bú èbú ẹ ṣe pé èmi wà nílé fún yín ẹ ti mọ̀ pé tàmí dànù lọ́rọ̀ mi tàmí dànù ni ọ̀rọ̀ yín kò ní nǹkan kan bẹ́ẹ̀ bá tún ṣe ń bú mi sí màá tún máa lọ sílẹ̀kùn míì fún yín màá tún máa sí táàpù mi sílẹ̀ fún yín màá tún máa fún yín ní kò ní agbárí yín tí ò sẹ́ẹ̀tì yẹn tó ẹ̀yin tó ń ṣe pípé tí làákàyè yín pé ẹ tẹra mọ́ o ẹ kọ́ àwọn ọmọ yín yàtọ̀ sí àwọn ọmọ tiwọn o ẹ jẹ́ kí wọ́n dára wọn mọ̀ ẹ dá yàtọ̀ láàrin ara yín o láì jẹ́ bẹ́ẹ̀ á máa kó yín pọ̀ ni kò sọ pé tẹ fẹ́ dá sí yóò dára fún wa Nàìjíríà ò ní bàjẹ́ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ọkàn ó balẹ̀ bẹ́ẹ̀ ló máa rí Jésù Olúwa wa.